Ọkọ gbajúmọ̀ obìnrin olórin ẹ̀mí tó tún jẹ́ wòlíì obìnrin ni tó dolóògbé lójijì ní ọjọ́ Ẹtì, ìyẹn ọjọ́ Friday, ọjọ́ 26 oṣù kẹrin tá a wà yìí. Arábìnrin Basirat Morenikeji Adeleke, ẹni tó pé èèyàn mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run, ó máa ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́. Bẹ́ẹ̀ lọkùnrin náà ti jẹ́ kó di mímọ̀ o wípé òun àti Ẹ̀gbin Ọ̀run àwọn ti kọra àwọn sílẹ̀ láti nǹkan bíi ọdún 5 sẹ́yìn, ìyẹn látọdún 2019. Ẹ rántí wípé lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ni ariwo ńlá máa sọ káàkiri ilẹ̀ Yorùbá àti láàrin àwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì Ẹ̀gbin Ọ̀run tó tún máa ń ṣiṣẹ́ wòlíì fáwọn èèyàn pàápàá lórí ẹ̀rọ ayélujára tó kú lójijì tí wọ́n sì sìnkú ẹ̀ ní ọjọ́ Àìkú, ìyẹn ọjọ́ Sunday tí a ṣẹ̀ṣẹ̀ lò kọjá yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń wò, ni wọ́n ń bẹ̀rù, ni wọ́n ń wo oríṣiríṣi nǹkan wípé ṣé Ẹ̀gbin Ọ̀run tó tiẹ̀ wà nílé ọkọ àbí kò sí nílé ọkọ, pàápàá nígbà tí wọ́n rí pé Ẹ̀gbin Ọ̀run ní àwọn ọmọ tí wọ́n sì ń béèrè pé ta ni ọkọ ẹ̀ àti pé kí ló dé tí ọkọ ẹ̀ kò sọ̀rọ̀. Ṣá ò fún ìgbà àkọ́kọ́ ọkọ Ẹ̀gbin Ọ̀run ti tú àṣírí o. Ó ti sọ̀rọ̀ àjọṣepọ̀ àwọn méjèèjì, ó ló ti pẹ́ táwọn ti jọ wà, kódà ọlọ́dún 7 péré làwọn jọ fi gbé gẹ́gẹ́ bí ọkọ àti aya táwọn sì bímọ 2 fúnra wọn. Ṣùgbọ́n ó ní fún nǹkan ìdí kan tàbí òmíì lọ́dún 2019 ní ìpínyà dé sáàrin àwọn tó ní kálukú bá tiẹ̀ lọ, bó tilẹ̀ jẹ́ pé ọkọ Ẹ̀gbin Ọ̀run kò sọ nǹkan tó tú wọn ká. Ó ní ṣùgbọ́n ìyàwó rere ní Ẹ̀gbin Ọ̀run. Ó ní obìnrin náà ó dàpọ̀ mọ̀ pé òun yóò kú. Ó ní nítorí pé láti bẹ̀rẹ̀ ọdún yìí ló ti ń pe òun pé gbogbo àwọn dúkìá òun ó wù òun kóun tiẹ̀ kó lè lọ́wọ́, kó máa ṣàkóso ẹ̀ kó sì máa fi tọ́jú àwọn ọmọ àwọn. Ṣùgbọ́n tó ní òun ò fẹ́ kí àwọn aráyé kan máa sọ oríṣiríṣi nǹkan ìlò òun kò fi dá lóhùn. Ó ní nítorí bóun bá gba àwọn dúkìá ẹ̀, wọ́n á máa wò pé ọkùnrin tó ń jogún obìnrin lòun. Ó ní ìdí lòun fi sọ fún mi pé kó sì fọwọ́ mọ́ àwọn dúkìá ẹ̀ náà. Ó lóun kò mọ̀ pé ó ti ní ìfura pé bóyá ẹ̀mí òun ò ní gùn tàbí yóò dágbére fáyé ni. Ó wá tú àṣírí ńlá o wípé bá ṣe ń wò yìí lóòótọ́ òun jẹ́ ọkùnrin tó ń tọ́jú ilé. Ó ní ṣùgbọ́n Ẹ̀gbin Ọ̀run ló ń gbé bùkátà àwọn ọmọ 2 tó bí fóun. Ó ní gbogbo owó iléèwé wọn Ẹ̀gbin Ọ̀run ló ń dá san, òun ló ń gbé bùkátà àwọn ọmọ náà. Ṣùgbọ́n wá ṣèlérí o, ó ní lẹ́yìn ikú òjijì Ẹ̀gbin Ọ̀run báyìí òun kò ní dá àwọn ọmọ àwọn dá bùkátà o. Ó ní òun yóò máa sanwó iléèwé wọn, òun yóò sì máa tọ́jú wọn. Tó sì jẹ́ kó di mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé òun àti Ẹ̀gbin Ọ̀run ti kọra wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kó tó kú, ìyẹn láti ọdún 2019 lẹ́yìn táwọn jọ wà fún bí ọdún 7. Ṣùgbọ́n tó lóun fẹ́ kí ọgbà ayé mọ̀ pé obìnrin gidi, obìnrin rere tọkùnrin fi ń tọrọ ọkọ ìní Ẹ̀gbin Ọ̀run o, àti pé n tó ṣẹlẹ̀ táwọn fi túká àárín àwọn méjèèjì ìlú wà.